da ṣọ́ọ̀ṣì rẹ̀. Mama yín sọ̀rọ̀. Màmá ẹ pẹ̀lẹ́. Ọ̀nà ká gbé kẹsàn. Ẹgbẹ́ tí wọ́n ta ló gbọ́ ń tán sọ bẹ́ẹ̀ ni gbọ́. Wọ́n ṣàlàyé fún mi. Bàbá pélébó làwọn ọmọ yín wà. Náà mo sọ fún yín, mo ní ẹ̀tọ́ jẹ́ mọ́gàjí mi, kódà ló kú kàn tó jẹ́ pé ó ti dàgbà bí mi báyìí tó kú. Mélòó làwọn ọmọ yín? Mélòó làwọn ọmọ yín? Bàbá ni a máa kà á àwọn mẹ́jọ ní ẹgbẹ́ tó sì jẹ́ pé èṣù sí dàlá àmọ́ débi pé wọn ò ní ọmọ kankan ju àwọn ọmọ mi ni mo pé ń bẹ láyà. Kò sọ́mọ kankan wáyé. Kò sí ọmọ mi ní ń bẹ láyà. Ẹni sọ̀rọ̀ àsìkò kò sọ́mọ kankan. Kò sí. Gbogbo wọn wà. Àní wọ́n kú. Gbogbo wọn. Ibi ni mama wà ní tiwọn. Àwọn nìkan. Mama ṣe ẹ̀yin nìkan lẹ́wọ̀n mi. Èmi nìkan ni. Nígbà tá ará yòókù wà nílé ọkọ. Ẹ̀yin nìkan lẹ́wọ̀n mi. Nígbà ará yòókù wà nílé ọkọ wọn. Ọkọ tèmi gan ọwọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ bá kú. Ọ̀tá ẹyẹ mọ̀. Gbogbo ẹ̀ ló ṣe mí. Gba ẹnìkan sọ́dọ̀ yín kó máa tọ́jú yín. Ṣé kí wọ́n bá pẹ̀lú yín bí kó máa tọ́jú yín? Tọ́lọ́ ń bá ń tọ́jú mi kò burú. Kì í ṣe pé mo lẹ́nìkan kan Ọlọ́run náà nílò Ọlọ́run náà mo wà. Wọ́n ní ṣé kí wọ́n Ṣé ká gba èèyàn kan tì yín kó máa tọ́jú yín? Wọ́n bá yín lóúnjẹ fún yín. Wọ́n bá yín tún lé yín ṣe. Kò lè ẹ̀gbọ́n tí mo wí kò lè ẹ̀yìn gan. Mo sì fẹ́ máa rákòrò Ọlọ́run ló gbé ìdílé. Olúwa ṣe ọ̀dà. Níbí wọ́n mọ ojú àwọn torí bí làwọn wà. Ló jẹ́ kí n sọ̀rọ̀. Bàbá mi ti mọ àwọn tí wọ́n ti gbà tí ẹ ti ṣáàlù tẹ ọ̀pọ̀ tí kéjì dé látara. Ó ti mọ àwọn táwọn náà ní èdìtì náwó sí. Ó ti tẹ́ ẹni náà náwó sí ìlú ẹ̀dẹ́fẹ̀ bí oṣù mẹ́ta. Dábàá tó pẹ̀lú mi, ó náà ni ó tún gbà. Ìkan àló tó fẹ́ sọ̀rọ̀. Ẹ dúró ẹjọ́ bọ́kùnrin kan sọ̀rọ̀ bí àmọ́lẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n mi sọ lẹ́ẹ̀kan yẹn èmi náà tẹ̀lé àbá yẹn mà abẹ́ yẹn ta. Wọ́n máa sọ fún bàbá mi pé àwọn tó bá ní àwọn òbí ta ló fẹ́ sọ̀rọ̀. Ọjẹ́ ọ̀yà pápá mọ̀mọ́ ọ̀yà. Bàbá
ṣe ń tẹ́fẹ́ sọ náà nìyẹn pé bàbá bèjì àbí kí wàá lè fẹ́ sọ Jésù Olúwa wa kí lè fẹ́ sọ. Gbogbo wa kọ́ ló dé mọ́ ọ̀dọ́ wa kọ́. Jésù Olúwa wa ẹ máa gbọ́ ilé o ẹ máa gbọ́ ilé o bàbá àbèjì gan ò lè dá ṣe o ẹ gbọ́ mi hallelujah hallelujah. Mo rántí ìgbà tí màá kọ́ wá sóde mo rí àwọn kan tí wọ́n ń tọrọ owó níwájú ilé olóṣèlú kan mo rántí ọdún náà lọ́hùn mo drive mo ń lọ báńkì mo wá rá wọn kan kọ̀lábà wọ́n pọ̀ wọ́n rí tán jókòó lọ wọ́n ń tọrọ owó wọ́n á park mo ní ẹdún gbogbo wọn á sùlù wá èmi ti ẹ̀dá mi mọ̀ ẹ̀yìn àgbàlá dé rẹ̀ ẹ̀dá mi ní ẹdún kí lẹ̀ ń ṣe ní wọ́n ní àwọn ti jókòó láti àárọ̀ ó lọ bí aago 5 rọ̀lẹ́ wọ́n láwọn ń jókòó láti kí lẹ̀ ń ṣe àwọn fẹ́ bá wọn ní ráìsì àti iyọ̀ lẹ́wọ́n á jókòó báyìí látàrọ̀ mo ti ọkọ̀ pín 2,000 fún ọ náà lóde ṣé 2,000 5,000 dán wọ́n kọ́ pín owó yẹn lọ fún inú wọn dùn 5,000 wọ́n dẹ̀ tó bí 100 sáà fún ọ lówó yẹn lọ́jọ́ yẹn inú wọn dùn wọn kálukú gbé báàgì ẹ ṣe 5,000 ní 5,000 ní obìnrin yẹn ò sí ń bí obìnrin ìkọlábẹ yẹn ò sí ń bí so ìgbà tí mo wá fún ọmọ wa ní ká pàdé mi lọ́jọ́ kejì pé mò ń bọ̀ máa wá mo wá pín oúnjẹ fún tó bá dé Sunday wà church àwọn yẹn ló wá ọkọ wá church obìnrin ló wá sọ fún mi pé à báwọn kulẹ̀ ní meeting táwọn ń ṣe lójì pé màá wá rí yẹn meeting yẹn ẹni tí mo kọ rí ni bá fi jì láti ọjọ́ tí mo lè ti rí bàbá yìí bó ṣe jẹ́ kó rí wheelchair ló ti ń rìn ní tí rí sáfíìsì kan àtòru àtàárọ̀ àtọ̀sán tí ò ní wá mo délé tí wọ́n dáwó mọ́tò fúnra wọn ṣé wọn lọ ṣọ́ọ̀ṣì rí ni hallelujah náà ẹ bá sọ fún bàbá àbèjì náà ni ẹ sì sọ o torí ọkùnrin tó pọ̀lọpọ̀ ti sọ ní ẹbẹ̀ mọ́ sáà àwọn kan pé gbogbo akọ́nàmọ̀ lóòótọ́ wọn lè mọ gbogbo yín ó kàn jẹ́ pé àwọn máa lè ẹ wo there is ability in disability now tí wọn bá lead hallelujah àkànyìn ẹ̀yin kan ní tí ẹ máa gbọ́ níta machine lára ẹ̀yin tí ẹ wá láti ibì kan ẹ̀yin ẹnìkan ẹ̀yin ẹbí adarí kan irú mọ́mí ìsìn ẹ wojú àwọn tẹ̀jọ́ ń wá ẹ̀yin ẹnìkan tó máa jẹ́ leader àjọ ìmọ̀ láti ibì kan bóyá ilé òkè mẹ́yẹn àwọn mọ ẹ̀yin leader kọ̀ọ̀kan sọ àwọn leader yẹn gbogbo wọn lè má ju 7 lọ àárín wọn wá lọ wà àárín wọn ní mítì yẹn pé ó dá o ẹni báyìí ẹdẹ wàá gbọ́ ilé mo sọ fún wọn ẹ lajú ní tí mo sọ ni pé kò sí ń tá a lè fún anybody kò gbọ́dọ̀ sí ẹni tí ó sọ pé kan yọ commission sẹmọtán pé commission pé wọn á fún lówó pé ó yá yọ tiwa fún wa láyéláyé hallelujah mo dẹ̀ trust bàbá àbèjì kì í tiẹ̀ sí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ lómi so ní tẹ́ máa ṣe ni pé wọ́n á yan ẹnì ibi tẹ́ bá ti wá wọ́n á yan ẹnì kọ̀ọ̀kan tó máa jẹ́ leader tí wọ́n jọ máa ṣe meeting pẹ̀lú wọn ẹ bá ti wá ṣe meeting yẹn ibẹ̀ ni wọ́n ti máa tètè máa fa àwọn yẹn bẹ̀tẹ̀ bá tó fẹ́ẹ́ fi dá àwọn nìkan kò pọ̀ síbi àwọn nìkan àwọn gọ́ọ̀mọ̀ káwọn nìkan ò lè dá sí gbogbo ẹ̀ so bet àwọn náà máa lead gbogbo tí yẹn torí tí ì bá ṣe àwọn tí wọ́n dúró ní tẹ̀lé wà ní òjì mọ́ ní tẹ̀lé wá mọ́ bẹ̀tẹ̀ nípa mo máa ń rí àwọn ló máa ń lead mọ́tò wá ó sì fún mi ní fọkànbalẹ̀ pé no mo sì ní nǹkan kan ṣe lójijì mi ì dẹ̀ mọ àràtọ̀ lọ́n fẹ́ fi òjé ìdá ẹ̀ mo mọ̀ pé gbogbo èyí tí wọ́n ti gbàgbé pátápátá ọ̀run ìrántí máa ṣí fún yín. So ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ bẹ́ sọ̀rọ̀ ẹ màmá. Hallelujah. Sẹ́rí inú mi dùn ní ìpàdé láàárọ̀ ìpọ̀ ọlọ́run bá mi òsì mi rí ọdún bá lágbára
Jésù tó gbé dání òkè lọ́mọ ẹ̀ kò ní ìrìnlẹ̀ gbà pọ̀ nígbà tí ọwọ́ bá wa ní sùkúù níbẹ̀ yẹn pẹ̀lú bàbá àbèjì ọba wa pẹ̀lú bàbá àbèjì kójọ náà ni inú mi sì tó dúpọ̀ pé wàá bá kójọ náà ni torí wíwá tó wá láàárọ̀ yìí ọwá láti wá kójọ náà ni kò wá láti túká ọlọ́run wà ní rẹ̀wọ̀ náà ni tó wá rí kinní náà bàbá àbèjì náà láàfin gbìyànjú torí pé olómẹni tó ti gbà olómẹni tí ó ti gbà olómẹni tó kù díẹ̀ olómẹni tí ó kù díẹ̀ tí òfin ní wọ́ tó ti yẹ yín tí òfin ní wọ́ tí òfin máa lọ sókè tó bá pọ́ yá gbogbo àwa èèyàn rẹ̀ náà láti tẹ̀lé tó bá tó ti amọ́ta tó ti bì ká ní o gbogbo wa náà láti tẹ̀lé. Jésù lọ orí táyẹ̀ hallelujah tọ́mà ti ń pe Àgbàlá Gabriel Òjé o àwọn àti ẹ̀ dáhùn. tọ́mà ti ń pe Àgbàlá Gabriel Òjé so kò sí àǹfààní ní ìwálé sọ́ńbò mi o bẹ̀ fún rú ìpéjọpọ̀ báyìí kò sí àǹfààní fún anybody láti mú bóyá wọ́n tó ṣèlú àbí nǹkan wọ́n ṣe kí nìkan rárá o chọ́ọ̀chì lélẹ̀ hallelujah chọ́ọ̀chì lélẹ̀ èmi ti kàyé sí church member láti òní lọ lórí ìpè yóò pè yín. bó wà ní ká yẹ ṣe lónìí a fẹ́ ran èèyàn méjì lọ́wọ́ bó ní ká yẹ ṣe lónìí. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Olúwa wọn sọ agbára rẹ̀ fún wa ẹ mọ̀ tẹ̀lé sí tì ẹ mọ̀ tẹ̀síwájú rẹ̀ ìjọ Àgbàlá Gabriel kò ní kú ọ̀nà wa mí náà ní kú ọmọ bàbá àti tí ọmọ àti tí ẹ̀rẹ̀ Jésù Olúwa wa. Tó yà ó. Olúwa. Ẹ mọ̀ bàbá tó jẹun, a máa gba fáànù. A lè múyàn lónìí. A lè múyàn lénìí. Ẹ gbọ́. Jésù Olúwa wa, ẹ jẹ́ sọ̀rọ̀. Jésù Olúwa wa. Àwọn iṣẹ́ kan wà tá a ṣe tá a parí ẹ̀ irú àwọn ìyá méjì tí wọ́n lọ nílé wọn lọ wo yàrá wọn àti ìbọ̀wá sí ẹ̀kọ́ síbẹ̀ lẹ́yìn ìyá ní Aláfárá ìyá Mákindé ìyá kejì tó ń wá wo ẹ̀ tí ìṣe ẹ̀kọ́ síbẹ̀ tí wàá fẹ́ kẹ́ bá wa parí iṣẹ́ yẹn ó délé. Ọ̀tọ̀ níṣẹ́ àwọn ìyá kò ní empowerment. Praise the Lord. Ìyá tá a gbalé fún yẹn dà ẹ máa bọ̀ wọ́n gbalé fún yẹn iṣẹ́ last week wọ́n ni wọ́n gbalé fún wọn wọ́n ra carpet síbẹ̀ wọ́n gbé bed síbẹ̀ kí ló ti ná. wọ́n sanwó ilé. Ìyá náà kò kó tẹlifíṣàn máa fún ilé owó iṣẹ́ lọ́jọ́ ìyá tá a wá sọ́dọ̀ wọn tá a fún ọ ní 20,000 naira. Ẹ̀yin lẹ́wọ́ sọ́dọ̀ yẹn ta fún 20,000 ẹ̀wọ̀n tí ìrà bẹ́ẹ̀ kéde wọ́n tí ìrà bẹ́ẹ̀ dùwà ẹ̀dókò ọ̀tọ̀ ní ilé tá ń lọ sẹ́rẹ́ lè general ni empowerment láti ṣiṣẹ́ ni ọ̀rọ̀ ilé kọ́ lélẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀dì kọ́ lélẹ̀ empowerment láti ìwé Tẹsalóníkà sọ ó ní ẹ máa gbọ́ ó ní àṣẹ ìlàpá fún yín bàtà àkọ́ni wípé ẹni tí ò bá ti ṣiṣẹ́ kó má ṣe jẹun ẹni tí ò bá ti ṣiṣẹ́ kò sóúnjẹ empowerment láti ṣiṣẹ́ ní báyìí ṣé à ń mú yẹn méjì ní àbí kán ṣe mítì yẹn kán máa mú olórí kẹ́ ṣe mítì yẹn. Jésù Olúwa wa.
a bá yàn ní ìlú kọ̀ọ̀kan àdúrà sí Bóyá ẹja jókòó. Ẹja jókòó. Ìwọ gan ni ó dákẹ́. Ìwọ tí wọ́n ní tán dákẹ́, ìwọ gan ni ó dákẹ́. Tí ọ̀gbọ́n tó ní tán dákẹ́, ìwọ gan. Tí ọ̀bá ti dákẹ́, wọ́n ti dákẹ́. Ètò ẹ̀sọ́ọ̀sì mo fẹ́ gbọ́ yín lára. Onílé mi. Ẹ̀sùn máa ẹ̀rọ ẹ̀rọ. Onílé mi gbogbo wa ṣe wà yìí. Ẹlòmíì ò tí ní nǹkan tó máa jẹ báyìí. Láti sí ìsìláṣí wà nígbà. Ẹlòmíì ò tí ní nǹkan tó máa jẹ báyìí. Ìgbà tó bá ti jọ bẹ́ẹ̀ lẹ́yìn ìkan fún wa ní ìkan tó bá tẹ́ bá. Ẹ̀jú ẹ̀jẹ̀ kan ti bá ìgbà. Àníwọ̀ ni wọ́n gbọ́ gbọ́ ní dákẹ́. Ẹ̀yin gan ni dákẹ́. Ẹ wò yá ẹ̀ wọ́n àdákẹ́ rí. Mo fẹ́ gbọ́n tí yà yìí sọ, ẹ wo bí tí yà yìí gbé wa lọ, mo gbọ́ yín. ẹjẹ́ àlẹ́ rẹ̀ yọ wẹ́. Ìdákẹ́ ọ̀hún wà lè wọlé ní ìdákẹ́. Bẹ́ẹ̀ mo ń gbọ́ yìí. Láti wá ìtẹ̀lé òṣèlú wá ìsàlẹ̀ ọ̀dọ̀. Ṣé gbogbo aláàbò ẹlòmíì ò tí ní nǹkan tó máa jẹ láàárọ̀? Ẹjọ́ náà. Ìpè láàárọ̀ yìí bẹ́ẹ̀ ṣe àánú fún gbogbo àwọn tá a dúró yìí. Ìbá ìwọ̀n bá tó bá ṣe wọn kí gbogbo wa rí gbà láàárọ̀. Ìwọ̀n tó bá ti dijọ́ mẹ́jọ kí dáàdì gbèjì máa yan èèyàn méjì méjì kan lọ́fẹ́ sí. So ẹ̀mí pé mò ń bọ̀. Ẹ̀mí pé àwọn kan wà mí lọ pé ntí kí ló dé? Wọ́n ń ṣe ìṣèlú bíbá yìí o. Ní church a máa ń gbọ́ràn tí ìrànṣẹ́ lọ́wọ́ sọ pé Jésù lọ́wọ́ máa ṣàmì. Wọ́n ṣe ariwo. Jésù Olúwa wa. Mo fẹ́ obìnrin ajẹ́ pé tá a bá ti wá gan-an, a ò kọ́ máa ṣe yẹn náà. Now kò sígbà tẹ́ ẹ bá wá tẹ́ ẹ̀ ń pa wá àwọn méjì tẹ́ fẹ́ pa wá táwọn kò sì ní bébí lọlé. Kò sígbà tá a bá wá tẹ́nikẹ́ni ò sì ní bébí lọlé. So ohun tó bẹ̀rẹ̀ sọ ni pé àwọn kan wà níbi tó pé tí lè ní ó fi sún wọn tí ìdílé àpẹẹrẹ. A máa rà ànúgbà. Àti yóò dà fún mi. Ẹ̀yin náà wà lára wọn. Ẹ̀yin kò tí mọ̀ tẹ́lẹ̀. Ẹ̀ tí mo táwọn yóò dẹ̀ mọ́. Ẹ máa lọ. Mo rí ìwé yìí. Mo rí tí wọ́n kọ orúkọ tó pọ̀ ní mo kàn bẹ́ẹ̀ kọ̀ǹfàmù kankan ní o. Mo rí 195. Àwọn tó kọ́ dé nìyẹn o.
àwọn tó jókòó yìí wọ́n ṣe 195 wọ́n jù bẹ́ẹ̀ lọ. ìgbà wọn náà kọ orúkọ yìí. hallelujah. Jésù Olúwa wa. Àdúrà mi fún yín ni pé ìwà mi sí òde ìbẹ̀rẹ̀ tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí yóò sọ àwọn èèyàn di ọlọ́rọ̀. Ẹ̀yin wo lẹ rẹ́ǹtì ilé mi?